ta ni bàbá ọmọ ta ni bàbá ọmọ ta ni bàbá ọmọ àfi ká mọ̀ bàbá ọmọ Auto-Bola òun ló sọ̀rọ̀ eléyìí òun ló ń bá Dayo Amusa wí Auto-Bola ti jáde Auto-Bola ti sọ̀rọ̀ Auto-Bola ti tú àwọn àṣírí kọ̀ọ̀kan wípé ǹjẹ́ a lè sọ wípé Pasuma ló nọmọ ǹjẹ́ a lè sọ wípé Wasiu Ayinde òun ló nọmọ ǹjẹ́ a lè sọ wípé Taye Currency òun ló nọmọ ǹjẹ́ ta ni bàbá ọmọ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí Auto-Bola ti tú àwọn àṣírí kọ̀ọ̀kan nípa ọmọ tuntun tí Dayo Amusa ṣẹ̀ṣẹ̀ bí màá fẹ́ kí ẹ̀yin olólùfẹ́ wa ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ohun tí Auto-Bola tó tún ní fún wa lórí ètò wa lónìí ẹ darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ká jọ tukọ̀ ètò yìí. irú Lizzy wọ̀nyẹn ní 30 something years ago ó ti yẹ yín ibo ni kí ni èjì Lizzy ibo ló wà táwọn ọ̀gá ẹ̀ gbogbo wọn yẹn tó bá rẹ́ nìkan tó ti já olè rí ní ìṣòlè o but mo sọ pé gbogbo àwọn boys yẹn wọ́n ti ṣe dán oríṣiríṣi lójú àwọn èèyàn báyìí máa pa wọ́n gbogbo ayé àwa ń kó gbọ́n sódà wà ní kò sí ẹ wá rí àwọn tó ṣe òun ló jẹ́ pé àwọn èèyàn tó kàn jà mí lólè tán rè pé wọ́n ti rí ṣùgọ́mù òun ló jẹ́ kí wọ́n tẹ́ to that extent bí mo ṣe tẹnu mọ́rọ̀ wọn yẹn kò sí ìyáláyẹ anybody tó ń bá mú tó bá jẹ́ pé mugu ni wọ́n gbé àjàó ni wọ́n gbé náà tó bá jẹ́ pé mugu ni wọ́n rí tó bá jẹ́ pé wọ́n rí gbé mi ní gógó ni ṣó ti yé mi ní lè sọ̀rọ̀ ẹni tó bá ti gbé gógó yẹn ṣùgbọ́n wọ́n gbá mi ẹ̀ mo wá sọ fún wọn pé èmi ò ń ṣòtè tó bá ní kí n gbá ìyá yín mo lè gbá ìyá yín náà tó bá ní pé kí n máa torí wọn ń gbára wọn yes those people wọ́n máa ń wà báyìí ni ìwọ tó bá ti rí pé wà novel tó wọ́n pé ò kì í ṣara wọn òun ni wọ́n máa ń ṣiṣẹ́ yẹn fún but tó bá yẹ pé wọ́n ti rí mi pé wọ́n ti mọ̀ nísìnyí pé ó lẹ́nu o ọ̀dọ́ nísìnyí wọn ò fi ipò tí ó mọ̀ pé ó lè làwọn wọn ò fi ṣe ń sìn wọ́n fẹ́ fi connection tó ní ta ló wà lẹ́yìn ẹ̀ ṣáà lè ṣe ká fún àbá lè ṣe ká fún oníkan náà wò ń sìn wọn ò wò pé ṣáà lè ṣe ó mọ̀ ẹ̀pọ̀ lè ní wa wọ́n tó bá ti wọ́n pólè tó bá ti rámùbà tó ti dé o ti rí wọn náà kó ti gbé wọn dání pé ó lè láwọn yes for real ṣùgbọ́n ṣé bíbà ṣáà lè jalè ń bí iṣẹ́ security wọn ta ìtìṣẹ́ wọn ní jámá kínní àwọn báwo ni security wọn ṣe tó máa ti wáyé pé security wà fún èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ pé tó bá ṣe ayé ẹ̀ máa bàjẹ́ tó bá jalè ń bí o máa kú ò lè lọ ṣáà ni so they will leave you that's why they will leave you and that's why a lot of people now listening they're now looking for backbone looking for people who can support them ibi tí wọ́n nílé wọ̀ pé wo torí ẹ̀ lórí gbà mí báyìí máa ṣí àwọn míì sórí platform mi pé tó bá ṣí èrè ìwé máa ṣí ẹni kò ń ṣe pé bóyá ènìyàn náà lè kò ń ṣe pé wọ́n bá kàn ti rí báyìí wọ́n á kàn ẹja fọwọ́ ẹni tó gbé wọ́n á kàn fi wọ̀ ni ṣẹ́sì gbọ́ so irú Lizzy gbogbo ọ̀rọ̀ tá a ti sọ ń gbà yẹn tí wọ́n ń play yẹn òótọ́ ni kì í ṣe rọ́ pé a sọ yẹn tá a bá sọ̀rọ̀ èèyàn confam ni tó máa jẹ ẹja tó máa gbé àwọn olórí burúkú àwọn gidi kan àwáyé wá pòfo gbogbo àwọn 419 aṣọ ni wọ́n máa kọ́kọ́ pè àwọn 419 obìnrin náà tó máa ń lò the ladies wọ́n fẹ́ fi máa scam àwọn ọkùnrin they have to present themselves very well wọ́n gbọ́dọ̀ ṣekun wọn wọ́n gbọ́dọ̀ ní oríṣiríṣi picture tó bá dẹ̀ tún lọ sí ìgboro gan wọ́n á tún dress wọn up nígbà yẹn kí lorúkọ bọ̀bọ́ yẹn ṣe Frederick no kí lorúkọ ẹni yẹn o Gbénga lorúkọ ẹni yẹn ń jẹ́ ọ̀rẹ́ kí lorúkọ ẹ̀ ọ̀rẹ́ bọ̀bọ́ tí mo sọ pé lára àwọn guys àwọn ọmọ boys òun jalè ńgbà yẹn so ọ̀rẹ́ tó bá ń lọ sí ìgboro báyìí nígbà yẹn wọ́n máa gbé space bus kan báyìí gbé space bus àwọn mọ́tò tó ń rè nígbà yẹn ó dà pé kó máa gbé àwọn mọ́tò ńláńlá wọ́n á gbé mọ́tò wà nínú iṣẹ́ nítorí fi ṣiṣẹ́ aṣọ wọ́n á lọ ṣe shopping fáwọn girls yẹn ni torí ẹ̀ gbogbo àwọn tí Bísí àti Déọlá ń fẹ́ ń gbà yẹn náà tó bá ti jẹ́ àwọn tí Italy tó ń ṣe fúrọ̀ àwọn ọmọ Nàìjíríà tó ń jalè wọ̀nyẹn wọ́n á raṣọ fún wọn wọ́n á make sure pé wọ́n dress dáadáa wọ́n dress to kill ṣé ti yé they dress to kill so that dressing will be now wàá máa wò wọ́n tó bá kọ́kọ́ rí dressing wọn náà àti wọ́n ṣe dúró dáadáa wàá máa wò báyìí ni àwọn ọkùnrin kàn lárí mọ àwọn tó lówó wọ́n kàn lárí mọ ni ṣó ti yé so ńgbà tí bá ti wá rí gbogbo wọn ń sìn tá a bá rí gbogbo wọn tá a bá ń sọ̀rọ̀ àwọn kan máa ti pé ẹlòmíì lè máa rò bóyá ṣe lẹ́nìkan ń sọ̀rọ̀ fún wa we have seen things we know them the way they used to do it ní àdúgbò tí mo dàgbà jẹ́ tó bá jẹ́ tọlọ́pàá gbájẹ́ so jẹ́ anything a ti rí gbogbo oríṣiríṣi nǹkan tó bá wá ṣe nǹkan fún mi mo ṣe tẹnu bàbá yìí kò tí máa sọ pé kò sí nǹkan tẹ́ lè ṣe fún mi o mi ò kì í ṣe ẹran yín o mi ò kì í ṣe ara yín o mi ò ẹ̀dẹ̀ lè ṣe anything fún mi tó bá ti gbọ́ téèyàn bá ti pariwo bẹ́ẹ̀ yẹn wàá sún síwájú wàá sún ó ti yé bẹ́ẹ̀ yẹn so Lizzy
mo mọ̀ pé ó ní godfather, mo mọ̀ pé ó láwọn ọlọ́pàá tó ń jẹ ọlọ́pàá. A lot of people are corrupt in Nigeria, politicians that are corrupt wọ́n wà ṣé ti yé bẹ́ẹ̀ yẹn. A lot of people tó yẹ pé wọ́n ti lọ fara ti àwọn èèyàn táwọn náà ti struggle láti dé ibi tó ga. Kí ló fẹ́ sọ fún mi? Wọ́n máa fara ti àwọn èèyàn báyìí, kò sí crime tó ń lè commit lórílẹ̀‐èdè Nàìjíríà, wọn ò ní ṣe nǹkan kan sí wọn. Ṣé ti yé bẹ́ẹ̀ yẹn? So tẹ bá lọ ń ra ọjà tẹ kówó yín tẹ̀ tẹ́ rí ibi tí irú àwọn ṣe bá sẹ́pá bá rajà àgbá wọn àṣe burúkú fún yàn. Wọ́n kàn ní kó tó wá ṣèkà fún wa nítorí pé wọ́n la sọ̀rọ̀ kan you rude to this person. Wọ́n ò bá wọn yẹn sọ̀rọ̀ pé why do you rude to me? Àwọn tó jà mí lólè ó lè bá pa wọ́n rude sí mi ni wọ́n respect mi. Ìmí nínú wọn tó wá jà mí lólè rú màláìkà yẹn ó yẹ kán bá wí gidi gan because ẹgbẹ́ ìyá láyé ni mo jẹ́ mi kì í ṣe ẹgbẹ́. Ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. So tó bá ti rí àwọn àǹtí ẹ nígboro àbá ọmọ mi ẹ ó ní jà wọ́n lólè bẹ́ẹ̀ ni ó ní jà wọ́n lólè ó ní jà wọ́n lólè. So tó bá rí ọmọ númẹ̀ tó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ tí ò tí ì mọ̀ nǹkan kan àwọn ló lè ṣe bẹ́ẹ̀ sí. Torí ẹ̀ nígbà táwọn èèyàn bẹ́rí mi tó ń bó ṣe fún mi ní Bọ́lá ẹnìkan pè mí láti Chicago ní ó ní Bọ́lá ẹni tó pè mí Bọ́lá gan mi ń ṣe ẹgbẹ́ ó ní Bọ́lá ó sọ fún pé ò kì í ṣe ọmọ òtẹ́ ni mo ní ṣe mo ní àwọn ìgbà tó ń bọ̀ tó ń sọ pé wọ́n fẹ́ ṣe promotion ṣé wọ́n sọ fún mi pé wọ́n fẹ́ jalè ni wọ́n sọ fún mi pé ó lè làwọn náà wọn kì í ṣe pé wọ́n wá sọ fún mi wọ́n kà bá gbé pé àwọn ní business kan o àwọn fẹ́ sanwó sàkáǹtì mi wọn ò sọ bẹ́ẹ̀ fún mi wọ́n ní kí n promote olórin tí n bá ti promote o wọ́n ní máa rówó pé lẹ́sẹ̀kẹsẹ̀ mo dẹ̀ máa gbó mi ṣé wọ́n sọ fún mi pé wọ́n fẹ́ jà mí lólè. Different way of entering people these days wá ra lẹ̀ wá ṣe léyìí tó bá rà wàá ṣoríire tó bá rà after 2 years ó máa tó bá rà 20,000 lónìí ó máa di 300 million lọ́túnla wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹ ìwọ tó wá rà ní 20,000 ṣé ó máa jẹ́ kẹ́mi ẹ̀dọ̀ tó la tán náà máa rà ní 300 million yìí ṣé ó máa jẹ́ kẹ́mi ẹ̀ ó di ọ̀túnla bá a ṣe ń sọ̀rọ̀ lónìí a lot of people mọ̀ pé a lè sọ̀rọ̀ títí di àárọ̀ yìí do you understand? Tó bá ti rí ìwọ tí o ti rí àwọn tó bá ti jẹ́ ọlọ́pàá báwo lọ́lọ́pàá ṣe máa ń mú àwọn criminal experience wọn training tí wọ́n ti jẹ àti gbogbo crime tí wọ́n ti rí lórí rí àti gbogbo àwọn èèyàn tó ṣe wọ́n ló ṣe máa ń easy fún wọn láti ẹni tó bá rí lè ọlọ́pàá tó bá rí lè fẹ́ ṣiṣẹ́ tó bá ti rí olè àbí tó ń rí criminal kò ní ṣòro fún wọn láti detect àfi tó bá kàn fẹ́ support criminal nìkan. So ìyẹn bó ṣe jẹ́ so P&P tí mo ní kó bá ẹ ṣe yẹn ní kó bá wa ṣe kó bá pe ọlọ́pàá pé kí ló dé sí ọlọ́pàá Nàìjíríà ò sọ sí ọmọ tó pariwo no tó rárí pé youth ni ó ń rè ní Nàìjíríà sí ọmọ kan dẹ̀ ni ọmọdé teenager lágbó lábẹ́bẹ́ tí wọ́n lù pa tí wọ́n fọ́gi mọ́ lórí tí wọ́n ṣe tí wọ́n pa ẹ̀ lábẹ́ ohun Lizzy wọn ò dẹ̀ ṣe nǹkan kan sí up to date tábà ti sọ wọ́n ti sáré bọ́ta wọ́n ti sáré kó irinṣẹ́ sábẹ́ wọ́n ti kó instrument sábẹ́ wọ́n ti kó èrò sábẹ́ káwọn èèyàn má bà wọ́n kán bá lè má bìlí pé wọn ò ní gbọ́sẹ̀ criminal is too much gbogbo àwọn èèyàn tó ń lọ sábẹ́ Lizzy yẹn majority of them are criminals. Gbogbo ibi tí wòṣìwòṣì bá pọ̀ sí ibi táwọn crime bá pọ̀ sí ẹ máa rí wọ́n máa kó èrò síbẹ̀ gan-an wọ́n máa gbẹ́ pé the truth nobody want to listen to the truth so if you don't want to listen to the truth ṣé ayé ẹ̀ṣẹ̀ ṣé ayé burúkú àtayé tí ò ń ṣe tòótọ́ ṣé ò lèèyàn fẹ́ máa gbé nínú ayé and anyway tí ò bá ti sí tòótọ́ tí wọn ò ti listen to the truth and they don't want to fight and they don't want to support the truth crime máa pọ̀ sí mbẹ̀ ayé àtàwọn tó ń rúlù kò ní balẹ̀ ọkàn wọn ò ní balẹ̀ gbogbo máa dàrú ni so gbogbo nǹkan ṣe àtúnṣọ authoritative bó ṣe play voice mi yẹn pé mo tú ní àṣírí òótọ́ ni àkàìmọye ilẹ̀ tí Lizzy ti fi wọ̀n tí ò ń ṣe títí ẹ̀ but nísìnyí ó lè jẹ́ pé ó ń front fẹ́ nìkan but àkàìmọye àwọn ilẹ̀ tó ti fi wọ̀n paradise lè ló pé paradise ló àwọn ti kọ́ tán gbà yẹn kó fi paradise yẹn ṣe bí ẹni tó bá ti kọ́ tán paradise kó fi estate ẹ̀wọ̀n wá kó dẹ̀ gbé wa wọnú ẹ̀ pé ẹ pẹ̀lẹ́ o ṣáwàlá ta paradise àbáwá kọ́ paradise lélẹ́yìn kó ṣó ẹ̀ fún wa kí lèèyàn fẹ́ máa tà tí ò ní lè ṣó pé ibi tí òun tà lélẹ̀ when you get to this house now tó bá dé website bíbá ó wà ń bẹ̀ rẹpẹtẹ website wo ni Lizzy ní tó gbé gbogbo nǹkan tó ń tà sí ṣó o lè communicate pẹ̀lú Lizzy lórí website lẹ́ni tó bá ní estate àwọn tó bá ní estate wọ́n ní website wọ́n ní gbogbo nǹkan tó bá nídìí láti mọ̀ kó tó dípò tiẹ̀ connect pẹ̀lú wọn you get to know it online ilé tí mo wà yìí online láti rí ṣé gbogbo nǹkan tí Lizzy ń tà ṣó wà online wọ́n máa ní àwọn ọ̀dẹ̀ ní o àwọn ò fẹ́ káwọn èèyàn rí o wọn ò fẹ́ káwọn èèyàn rí o anything that is legitimate you show it I don't show you address of my house because people who can be a bad person but apart from that mi ò ní jalè mi ò ní kankan tí mo hide mi ò ní crime kankan mi ò ní kankan tí mo fẹ́ sọ pé kí kámẹ́rà má gbé nínú ilé mi o kò sí nǹkan tí mo hide
so I show it to them. O gbọ́, so gbogbo yín tẹ́ máa sọ pé Auto-Bola tún ti tú àṣírí Lizzy o, ó wà lórí platform mi. Ó wà of course. Kẹ́ ẹ̀ bá jà nígbà yẹn kẹ́ máa tú àṣírí ara yín. Báwo mo ṣe mọ̀ wọ́n? Lizzy, mo mọ̀ pé Lizzy máa ń parọ́ dáadáa. Lizzy going around to hire all these people because nígbà yẹn ó fẹ́ bá ọ̀rẹ́ ẹ̀ jà. Ó dẹ̀ abẹ́ àwọn colleagues ẹ̀ jà. Ó dẹ̀ bí pé gbogbo àwọn tó wà lórí mídíà tó gbóná yẹn òun fẹ́ hire. Èmi ló kọ́kọ́ ránṣẹ́ wá bá kó tó di pé lọ bẹ́ sábọ̀dù gan. Èmi ló kọ́kọ́ ránṣẹ́ wá bá. Ó ní báwọn bẹ́ẹ̀ lè jà, kí báwọn bá ti gbé jà, kí báwọn bá tọ̀hún yẹn jà. Ṣadé ìyàwó láńkó lóró. So because ó mọ̀ pé mo dẹ̀ sọ fún wọn ní èmi ò ń báyàn jà, wọn hire me to fight for people to fight. But if somebody wrong you and I know that they really wrong you and they want to finish you, God can use me. But pé kó dédé wá pè mí kó ní kí lọ máa bẹ́ẹ̀ jà ẹnu tí ẹ kan ni ìwọ ò lè ìgbà tó sún sìn tóun náà wá rí pé ó dà pé àwọn people tó wà lórí mídíà yìí o wọ́n ń tajà o owó wọn ń wá o ó dà pé wọ́n make owó kò mọ̀ pé majority ọ̀dẹ̀ náà camouflage náà fi ń ṣe so wọ́n á yà ẹ̀ òun náà ló ń ṣe yẹn ṣé ti yé òun náà ló ń ṣe yẹn ó dẹ̀ máa ṣàlàyé kó tó bá ti bọ́ kúrò lórí yẹn ẹlòmíì máa tún gbé ẹjọ́ wá kí ló dé tó jẹ́ pé Lizzy Anjorin àwọn tó ń sọ̀rọ̀ mi lórí mídíà ó lè rí pé yàtọ̀ tí wọ́n máa sọ pé fi Wasiu lẹ̀ irọ́ ló pamọ́ fáwọn celebrity ilẹ̀ irọ́ ló pamọ́ wọn fáwọn lágbájá lẹ̀ irọ́ ló pamọ́ wọn ó fẹ́ báyé wọn jẹ́ ni ẹni tó bá ti rí ológo tó fẹ́ báyé ológo jẹ́ ológo tí ṣé ológo kọ́ ló máa ń ran ológo lọ́wọ́ ó ti yé tó bá ti rí gbogbo àwọn yẹn ẹ̀ ń gbọ́ àwọn yẹn nìkan náà lè máa sọ̀rọ̀ bọ̀ kán jáde lónìí kán ní Lizzy Bọ́lá ó jalè ń bí Bọ́lá ó ṣe léèlélè Bọ́lá òun ló gbọ́ pélé Bọ́lá òun ló ṣe léèlè Bọ́lá òun ló ṣe lé ó lè rí pẹ̀lú orúkọ mi you can see that but Bọ́lá òun gbẹnu kúrò lọ́rọ̀ téèyàn bá ti ṣe èèyàn máa ń dáríjì wọ́n ni ẹni tó bá máa dáríjì ajẹ́ ẹni tó yẹ kó ti sọ fún ẹ dáríjì mi o owó tí mo gbà lọ́wọ́ ẹ má worry everything will be okay for you you start your business nobody can do evil to you again have your freedom that is it. Then I'll start talking about them. And when things are getting better for me and everything is okay, no more, as you understand, then kò ní sí, I can't wave. Èèyàn wà láyé tó jẹ́ pé ó gbé ọjà sójú omi, ọjà yẹn ń dànù, kò dẹ̀ tó torí ẹ̀ kú, ó tún dìde. But tó bá wá rí èèyàn tó jẹ́ ẹ lólè, tí ì ṣe pé bóyá ọjà yẹn dànù, tí wọ́n ṣèkà fún ẹ lójúkorojú, tó ti sọ pé kúbi tó fẹ́ gbà, ìwọ náà máa tẹnumọ́, wàá ṣàlàyé atẹnumọ́rọ̀, iṣu atẹnumọ́rọ̀ kò kì í jóná. Wàá wá continue láti máa sọ. So tiye tá bá dé sọ̀rọ̀ iná lónìí reason tí mo fi bá wọn dáwọ́ bo Lizzy òun ni wípé Lizzy mi ò pé sọ̀rọ̀ mi àwọn tí mo sọ pé wọ́n nájàlẹ̀ ó ń defend wọn later ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ later fúnra rẹ̀ ló gbé àjàlẹ̀ wá sórí media àwọn tó ń ṣe babaláwo lábúlé wọn yẹn 419 ni wọ́n 2 wọ́n máa ń ní àjàlẹ̀ they have done a lot of evil havoc to many people in our Yoruba land so to tell the whole world that what I'm saying is not a lie it's truth but because nígbà yẹn àwọn ayé ò tí ì release pé she's involved but thank God she came out boldly to expose herself to the whole world that she's a part of them and so and if somebody is part of evil that we are complaining about even you are not talking about her at that moment she tried to say ó mà fẹ́ tú àṣìwà pátápátá ibi ẹ̀ ládé tí ń jẹ́ Lizzy jẹ́ nínú evil yẹn gan ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó jẹ́ nínú ìbù yẹn kó set èèyàn sínú iṣẹ́ wọ́n lò dáadáa because ẹ máa gbọ́ pé mo ní body mo ṣe ṣáńkó báyìí kì í ṣe pé èèyàn ló máa ń like ẹni tó bá ṣe ṣáńkó kì í ṣe pé èèyàn ló máa ń like ẹlòmíì obìnrin míì ẹni tó bá ṣe ọkùnrin míì ẹni tó ó lè má ga ẹni tó bá sanra ló máa ń wá bẹ́ẹ̀ ni mo sọ ọkùnrin míì lè tínrín ẹni tó bá sanra ló máa ń wá do you understand what I mean ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ adẹ̀ ló máa àwọn ọkùnrin tó bá sanra tó ga wọ́n máa ń like obìnrin tó short yeah wọ́n máa ń like obìnrin tó ṣe ṣínṣín kí lorúkọ ọmọ Àbíkẹ́ tó wà ní London yẹn tó lóun ìyàwó wọ̀ ni ìgbà tó wọn àti Esabod lọ Nàìjíríà díẹ̀ ló ní Esabod ló fi gàjú Esabod lọ but wò ńgbà tó dé ẹ̀gbẹ́ Lizzy ibi tí Lizzy dèrè Lizzy ìṣe á dẹ̀ máa búyàn Lizzy ló máa pèèyàn ní ọwọ́ òtórí òtòrò má gbé Lizzy á máa pè èèyàn ní ọwọ́ òtórí òtòrò má gbé ẹ wo bí tó dé lára Àbíkẹ́ ó kéré gan ni Àbíkẹ́ ò dẹ̀ wọ bàtà gogoro ṣó ti yẹ yín mẹ́yẹn so ẹni tó bá dẹ̀ ti ṣe ṣínṣín ní tí yóò Lizzy ò lára rárá ó ti gbẹ tán kì í ṣe rọ́ ó máa stubborn torí kò sí nǹkankan kò sẹ́ran kò sẹ́nìtẹ̀ ṣó ti yẹ bẹ́yẹn ìyẹn bó ṣe jẹ́ so tí Lizzy ò bá wọn tí ò bá gbójú jáde ńgbà yẹn tí mo sọ pé say no to àjálẹ̀ say no to bad people say no to killing say no to igbá say no to àwo say no to all these bad people
ẹ ṣe máa tí n bá lè sọ̀rọ̀ fún ọ̀rọ̀ yẹn a jẹ́ pé bàbá dìdìrín ni mí báwo ló ṣe máa jà mí lólè tó máa ṣèkà yẹn lójú kò lójú máa sọ pé má lọ sọ̀rọ̀ kí n di olówó lọ́la àbí kọ́kọ́ mi kàn sọ fún mi pé don't talk about it again ọkọ mi kò ní don't talk about it again máa sì fi sọ̀rọ̀ tó bá pè mí sórí interview tó fẹ́ ní interview mi lórí station kankan máa ní talk about your experience now we talk about them. ó ti wá he has come tó bá gbọ́ pé nǹkan come to stay we can forgive but the story will continue to ó ti wà nínú existence ó dẹ̀ ti wà lórí media ó ti yé so nígbà yẹn àwọn èèyàn àwa ò mọ gbogbo èèyàn ló ń pọ́lísì lé ẹ̀yin rò pé yàtọ̀ sáwọn tó ń jọjọ́ ń ṣe iṣẹ́ burúkú tó ń jọ ń ṣe yẹn tó ń pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Yorùbá land yẹn do you think anybody will honour Lizzy nobody will honour Lizzy yàtọ̀ sáwọn èèyàn tí àwọn èèyàn tó ń jọjọ́ ń ṣe iṣẹ́ burúkú tó bá control sábẹ́ láti máa create impression pé no matter what wọ́n ṣe love Lizzy it's a lie àwọn tó jọ ń ṣiṣẹ́ olè yẹn ló wà lọ́ndà ẹ̀ àwọn tó ń control tó jọ ń ṣiṣẹ́ àjálẹ̀ tó jọ ń ṣiṣẹ́ bá tì náà jọ ń lọ sábẹ́ wọn wọ́n máa gbéra wọn nígbọ̀wọ́ awo bá ti gbá wọn nígbọ̀wọ́ àwa tú àwa ya táwọn yẹn bá dẹ̀ ya ó máa affect gbogbo wọn pátá wọ́n dẹ̀ pé wọ́n bà business jẹ́ ni so they still support all of them to create impression to all of you pé wọ́n ṣì like Lizzy no matter what irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ara wọn ló like ara wọn a lot of people regret coming across there a lot of people also wọn ò lè sọ mọ́ láyé pé àwọn ti pàdé Lizzy láyé yìí bẹ́ẹ̀ ni a lot of people regret láyé wọn pé ẹlòmíì kò Ọlọ́run ò fún ní another grace láti dúró sọ pé nǹkan tó ju òrìn lélẹ̀ because ẹni tí mọ́tò bá ti gbá mọ́tò wọn bá gbá wọn kọ́ ló máa mú nọ́mbà ṣòtìyé so don't be carried away that go and look at Lizzy Anjorin look at the like and comment the like her àwọn olè bó ṣe pọ̀ tó ni wọ́n ń sọ fún yín yẹn ipe olè ní àwọn ogbagba tí wàá dẹkùn kéré ti bẹ̀ wò oníṣẹ́ ibi ní àwọn iṣẹ́ ibi dàlẹ́ làwọn máa support that is it tó bá ṣe ṣáà tí wọn bá gbọ́ tiẹ̀ tó bá wò pé wọ́n ń wò ẹ̀ báyìí oníṣẹ́ ibi wọ́n á jókòó síbi kan wọ́n máa ṣépè fọ́mọ wọ́n á jókòó síbòmíì wọ́n á máa ṣe nǹkan tí ò dáa wọ́n á máa gbowó wọ́n á máa dáwọ́ ní ẹ̀dáwó lónìí o ẹ̀dáwó lọ́la o ẹ̀dáwó lónìí o ẹ̀dáwó lọ́la o Lizzy àmọ́ alóhùn ò gbàwó rí alóhùn ò dáwó wọ́n máa ń dáwó fún Lizzy ní kán máa yin òun bóun ò tiẹ̀ wá sórí mídíà láti wá gbowó rí mo ní fídíò yẹn lọ́wọ́ mo kọ́ tiẹ̀ dání ó ní kán dá owó fóun lórí mídíà yìí Lizzy Anjorin Lizzy sọ pé kán dá owó fún òun ní orí social media ó lóun náà ní court case á dẹ̀ máa sọ fún wọn gbogbo àwọn tó ń dáwó fún olórí burúkú ni wọ́n o olóṣì ni wọ́n o kíníkan ni wọ́n o and majority bí wọ́n bá dáwó sí yẹn náà mo tó sọ fún yèmí náà mo já yín mo ní tí wọ́n bá dáwó síbì kan àwọn fraudsters máa ń dáwó síbẹ̀ wọ́n á sọ fún wọn pé kí wọ́n fún wọn ní feedback wọ́n á ṣe kí ni wọ́n á fún wọn returns owó fraud tí wọ́n mọ bọ́n ṣe máa gbé wọ́n máa mú díẹ̀díẹ̀ sọ sínú GoFundMe wọ́n máa mú díẹ̀díẹ̀ sọ sí gbogbo bí wọ́n ti ń dá owó wọ̀nyẹn wọ́n wá sọ fún yín pé ẹ máa fún wọn ní returns tó ń bá dá $20,000 example wọ́n ní ẹ máa mú 5,000 ẹ máa fún àwọn ní ó dẹ̀ lè jẹ́ 8,000 àbí 12,000 náà máa ní kẹ́ fún wọn èyí á mú 8 ṣótiyé ṣé ẹni tó ń fún ní $8,000 ṣé kìí ṣe a lot of money so this is what they do are you getting it this is what they do they follow them because they are evil to create impression that no matter what to frustrate you that are saying the truth by the time they support those evil people very well then you be tired wàá máa wo platform ẹ̀ wá níwọ̀n ọ̀dẹ̀ gbọ́ tiẹ̀ mọ́ kó lè mọ bọ́n ṣe pọ̀ tó ní nílẹ̀ Yorùbá wọ́n pọ̀ so gbogbo ẹ̀kẹ́ lẹ́ máa jẹ́já yẹn ẹja wo ni wọn ò lè jẹ́ ní ẹja ilẹ̀ máa jẹ́ tẹ́ máa fi kú àwọn tó fẹ́ pa ẹ́ tẹ́ pé wọ́n fẹ́ jà ló lè bá wọ́n dẹ̀ máa wẹ̀ á máa sọ wọn àtọ́kẹ́ wọ́n ti múra wọn méjì wọ́n ti sẹ́ pé àwọn ọ̀dẹ̀ a máa gbọ́ àwọn ọ̀dẹ̀ kò sí kó tó sọ̀ bí mẹ́ta kan ìgbà tó jẹ́ pé ìwọ wáyé wá pòfo ni o ò lè jalè ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ wáyé wá pòfo ni nàá ẹ máa jókòó orí burúkú síbẹ̀ yẹn ìwọ wáyé wá pòfo ni nàá àwáyé wá pòfo ẹ̀yin tó yẹ pé ti tó kú pé tó kú ẹ ṣe nǹkan kan láyé ẹ ṣe nǹkan kan àwọn èèyàn mélòó ló wà ní Nàìjíríà tó ń ṣe nǹkan tí wọ́n ti ẹ̀ ṣe ṣé gbogbo ayé tí àwọn celebrity kan ṣé gbogbo ayé tí Lizzy máa ló ń gbé yẹn celebrity mélòó ló ń gbé bẹ́ẹ̀ yàtọ̀ sí àwọn few of them ṣé bí nǹkan tó bá general tó jẹ́ pé ó general pé everybody tó jẹ́ celebrity ló ní access
that's nǹkan tó máa sọ pé okay o everybody is okay but the few of you ẹ̀yin kọ̀ọ̀kan tẹ́ bá gbórí sí tí ẹ lè jalè dáadáa tọkàn yín balẹ̀ nípa kẹ́ ẹ bá tèèyàn jẹ́ ẹ máa sọ pé àwọn kan atoko gbésoko wọ́n tàyò gbé sájò ìwọ yẹn á máa ń rún kìtìkìtì wọ́n máa ń rún kàtàkàtà kí ló fa ìjà láàrin òun àti PNP nsìn ó wá tú àṣírí PNP náà ń tú àṣírí ẹ̀ ṣé nǹkan tí wọ́n ṣe ṣé nǹkan tó right ni ṣé Lizzy ò mọ̀ tẹ́lẹ̀ kó tí ó di pé Lizzy gan lọ bá PNP ló ti ń gbọ́ pé wọ́n ní PNP ó gba owó rẹ̀ o ó sá lọ ó gba owó lọ́wọ́ Esabod ńgbà kan àwọn gúrùpù kan wọ́n ní ó tún lọ àkótún padà wá létà òun gbogbo ni Lizzy wá mú lọ́rẹ̀ torí Lizzy gan is a bad person nígbà tí Lizzy desperate tó ń wá ọkọ ìkan nínú wọn ló fẹ́ nínú àwọn ní orí Facebook yẹn ìkan nínú àwọn méjì tó wà lórí ló fẹ́ nígbà yẹn àbí nínú àwọn mẹ́ta nínú àwọn mẹ́ta kan báyìí PNP Saheed Shittu àti DKY all those boys nínú wọn ló anybody tó wá fẹ́ Lizzy gbà yẹn is ready because kì í ṣe pé ó kàn wá ìtàn kan jọjọ máa ṣiṣẹ́ ìtàn jọ partner papọ̀ ó ti mọ gbogbo way of tó fi lè jalè tó fi lè dupe àwọn èèyàn he just need a partner in crime and they continue to do it that is it gbogbo nǹkan tó ń sọ jáde nípa Lizzy tí àwọn àtọ ẹni tó jọjọ ṣe ó mọ̀ pé tí wà tèèyàn tẹ́ bá jọjọ ṣe papọ̀ tó bá wá ń tú àṣírí ó mọ̀ pé òun ló burú jù òótọ́ ni tẹ́niyẹn bá ń sọ kò sí ṣé ẹ fẹ́ sọ fún pé gbogbo nǹkan tó ń sọ yẹn irọ́ ni wọ́n pa wọ́n sọ pé ó lọ gbé orúkọ àwọn èèyàn lọ sílé babaláwo pé kán pààyàn kò feel bad about it àwọn colleagues ẹ̀ mélòó nínú wọn ló gbórúkọ ẹ̀ lọ sílé babaláwo à ń sọ̀rọ̀ lórí social media mi ìgbórúkọ ẹ̀ lọ lé babaláwo ó gbé orúkọ mi lọ lé babaláwo sọ pé mo sọ tòótọ́ ọ̀rọ̀ wọ́n ló ń jalè ọdẹ rí pé tòótọ́ ni o ní tó ń ṣe òun ṣe for real ó wá gbórúkọ mi lọ pé kí ló ní kí babaláwo ṣe fún mi pé n tó sọ tòótọ́ ọ̀rọ̀ yẹn kan bá ẹ pa ṣó possible do you get it òun ni mo ṣe sọ fún PNP lónìí kó bá mi ṣe ṣáàtì ibi tí Lizzy tí wọ́n ti yin ìbọn fúnyàn lórí live chat ọmọ kékeré dẹ̀ ni wọ́n yìnbọn fún kí PNP bá wa gbé síta so tó bá ní kẹ́mi kí n support èèyàn sí máa support PNP torí PNP yẹn ìwọ Lizzy ti mọ̀ pé ó ṣe báyìí o ó ṣe báyìí kọ́ wá sọ pé mi sì mo lọ ń wá PNP pé kó PNP ò ní bá mi ṣeré láéláé kó tẹ̀ jẹ́ pé mo lówó lọ́wọ́ ń gbà yẹn mo fẹ́ pe PNP pé yes o wá bá mi ṣe kò ní bá mi ṣe nítorí pé mọ̀ pé obìnrin yìí ó máa ń sọ tòótọ́ ọ̀rọ̀ ó lè expose you easily but Lizzy ti rò pé òkè ẹni tó ń ṣe nǹkan báyìí o tó bá ti gbowó díẹ̀ àṣà lọ o tó bá ti ṣe báyìí àṣà lọ Lizzy wá kí ni ìyàtọ̀ nínú àwọn méjèèjì kí ni ìyàtọ̀ you get it kí ni ìyàtọ̀ náà méjèèjì wọ́n wá ń sọ̀rọ̀ lónìí gbogbo àwọn èèyàn tó lè ṣe ìdájọ́ yẹn systematically wọ́n máa ní fracas lè ṣe when people coming out today to expose these people more and blogging them and talking to them talking about it analysing it is actually good but many people will not analyse it because majority àwọn tó wà nínú fracas yẹn ó lè níwèé majority of them wọ́n ti ja olè gan wọ́n ti bojú àwọn èèyàn jẹ́ àwọn tó máa irú àwọn majority of them tó máa rò pé òkè o kó dá sí wọn lè dá sí lọ́wọ́ àwọn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìgangan làwọn sì ń ja olè títí wọn all of them they are just on the media olè Nigeria thief now on the media wọ́n ṣe ni face to face in one way or the other. so ngbà tí wọ́n tó ń ṣòmí lé ní pé Auto-Bola ó sọ pé Lizzy ó tú àṣírí Lizzy ṣàṣírí Lizzy ṣáwọn èèyàn mọ nǹkan tó ń sọ yìí ni Lizzy ti wà involved nínú crime gidi tó ń yìnbọn bọ́mbà tó bọ́mbà ṣé òun kọ́ ni wọ́n fún power Nàìjíríà gbogbo àwọn tó ń sọ pé wọ́n ti pààyàn rí ṣáwọn kọ́ ló ń gba power Nàìjíríà so level ta wà lónìí nìyẹn ṣó ti yé yín so mo tún pé PNP bá mi post yẹn dáadáa káwọn ọlọ́pàá Nàìjíríà kan bá wa ṣe nǹkan kan sí ó ti yé crime kan bá sọ pé mo commit rí wọn ò lè sọ pé mo sọ ju ọ̀rọ̀ lọ wọ́n ní mo sọ pé ẹnìkan ẹ̀dẹ̀ àtẹ́rọ̀rìmọ̀ ní ṣé o ti lọ ṣé wọ́n pa èèyàn ẹni tó bá pààyàn kí ni kì í ṣe terrorist Yorùbá ni ẹni tó kidnapper is not a terrorist those who are destroying people like tó máa gbé gba owó lọ́wọ́ ẹ̀ face to face tó máa dẹ̀ sọ pé ó kù wọn tó fẹ́ ṣe kí ni wọ́n sọ fún mi kí ni wọ́n jẹ́ irọ́ ò dáa kò dáa ká máa tanra wa jẹ wọn ò lè sọ fún mi pé òkè Auto-Bola o ìwọ ló bá wọn gba ilẹ̀ ń bì kan ìwọ ló bá wọn ṣe dín kan tí ò ṣe kíní kan wọn ò lè sọ mọ́ mi wọn lè sọ pé Auto-Bola wọn ló bá wọn gba ọkọ lọ́kọ tó máa dúró tí ẹni tó gbọkọ yẹn tó máa ló máa pàdánù sáyé ni wọn ò lè sọ bẹ́ẹ̀ fún mi wọn lè sọ pé Auto-Bola ó ta ilẹ̀ fún ẹnìkan ẹni tó talẹ̀ fún yẹn nígbà tó ń gbowó tán ó ti kú Lizzy sọ wípé ẹni tó invest much
sí owó ọwọ́ P&P kó ti kú so ta ló máa invest sọ́wọ́ Lizzy náà tí ò ní gbọ́jọ́ ikú ẹ̀ lọ wọ́n gbé story wá fún mi èmi mọ̀ dáadáa ni mo dẹ̀ investigate mo dẹ̀ mọ̀ lára àwọn celebrity wọ́n báyàn ṣe project wọ́n dẹ̀ pa kì í ṣe Lizzy o Ọlọ́run Elédùmarè gbọ́ kò ṣe Lizzy o wọ́n báyàn ṣe project wọ́n rí ikú yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n rí bí tó ti fìbọn pa ẹniyẹn o but àwọn tó bá ṣe project yẹn wọ́n ṣe kọ́lé tó wọ́n dúró lólé náà celebrity dẹ̀ ni wọ́n kì í ṣe ìyẹn o tó ń ṣe ti Lizzy o so definitely let me tell you gbogbo what Lizzy is doing to people she's doing to people a lot of them also doing it so P&P àti Lizzy gbogbo àdúrà kẹ́ má settle mi ti rò pé ṣé lè settle mọ́ láyé ṣá ẹ lè settle mọ́ láyé pẹ́ kò dẹ̀ sí nǹkan wọ́n tún lè ní kẹ́ settle lọ́la kẹ́ tún dàpọ̀ mọ́ra yín o but ẹ ti tú àṣírí ara yín jù àṣírí gbogbo yín lẹ tú àṣírí ara yín yàmàyàmà báyìí Lizzy ò rí àṣírí DKY tú bẹ́ẹ̀ yẹn kò rí àṣírí even Saheed Shittu kò rí àṣírí ẹ̀ tú bẹ́ẹ̀ yẹn ó tú àṣírí P&P náà tú àṣírí Lizzy bàjẹ́ ìgbà tí mo sọ pé Lizzy ń ṣe àlọ́rà tí mo ní àlọ́rà ní Lizzy ṣé mi sọ fún yín pé wọ́n lòun àti àwọn boys ẹ̀ ó ní àwọn boys tó jẹ́ pé wọ́n ní group Lizzy ló head wọn ó dẹ̀ máa fi ó tún máa ń sọ fún yín náà kò hide ẹ̀ Lizzy wọ́n lòun ló head wọn àlọ́rà group wọ́n dẹ̀ fi ń jalè ni wọ́n lọ fi ń rọ̀bù ni ìgbà tá a sọ pé wọ́n rọ̀bù yẹn nísìnyí wọn wá rọ̀bù mọ́ wọ́n wá ń ṣe fraud náà ọmọ ìyá robbery ni tó ń ṣe máa pa èèyàn ó yàtọ̀ sí tó ń ṣe máa pa èèyàn tó bá gbé ìbọn tiẹ̀ ní robbery ground wọ́n á pa ẹ́ dànù but eléyìí tó bá ti gbowó lọ́wọ́ ẹ̀ tó tó ọ̀fẹ́ káyé mọ̀ wọ́n á fún ẹ lóúnjẹ wọ́n á introduce nǹkan sí ẹ wọ́n á ní kó jẹun nínú oúnjẹ tó jẹ yìí ó lè ti jẹ májèlé wọ́n á máa kú díẹ̀díẹ̀ kan tó sọ pé ó rí oṣù mẹ́ta kan ìfún àti ẹjọ́ ẹ wọ́n á declare lọ́sípítù ní pé nǹkan kan ṣe é pé ó ní cancer of the kìnìkan ìfún ẹ ti jẹ́ra ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ti jẹ májèlé. so gbogbo wọn jọ tú àṣírí ara wọn gbogbo àwọn èèyàn tó jẹ irú ẹsàbọ tó jẹ kó jáde sí kó blog ẹ irú Àbíkẹ́ kó sọ pé àbẹ ṣe ń tú àṣírí ara yín nìkan wọn ò rí nǹkan bẹ́ẹ̀ o wọn gbọ́n wọn máa múra wọn méjì ọ̀dọ̀ mo mọ̀ pé Àbíkẹ́ náà ìjọ kan sí wa ọjọ́ tó bá ti kan òun náà sì rí láti ṣe ó ṣe bí Porsche ìyàwó ẹnìkan tó ti yé yín ó yìn Porsche ọjọ́ kan tó bá ti sọ pé ó ti tàn ó mọ̀ kó ti relax for some time ó yá ìdìde ìwà àti Lizzy Anjorin ó yá ó ṣe mọ̀ kó ti lọ sílé Lizzy náà ìwọ náà kó try kó lọ lé ẹ̀ ṣé ó ti yé bẹ́ẹ̀ torí gbogbo bó ṣe wà yẹn ṣe ó máa camera everything tó máa fi bá ìjà ní bíṣọ̀bù ẹ̀ ṣe rí gbà yẹn á rí ẹ tán náà bó ṣe máa wá nìyẹn ìwọ náà kó try kó lọ visit ẹ̀ mọ́lé kó mọ́lé ẹ̀ yẹn kó dẹ̀ ní kó fìwé lẹ́wọ̀n ẹ̀ so that tẹ́ bá ti bẹ̀rẹ̀ ìjà kẹ́ bá lè mọ nǹkan tẹ́ má tó fi búra yín torí ìwọ àti Àbíkẹ́ yìí máa jà tó bá ti tó time kan ẹ máa jà àwọn tó ń so yín pọ̀ tó máa ní ìwọ mú ní ilé mélé pẹ̀lú ilé ó yá ẹ lọ jà ṣé ti yé ẹ máa jà ó dẹ̀ ti wálé ẹ̀ ń sìn ó ti mọ ibi tó dé lára òun ó ti mọ ibi tó dé lára ẹ̀ ó ti rí ẹ tán ó ti yé bẹ́yẹn ó ti wọ ṣọ́ọ̀bù ẹ ó lóun fẹ́ wá rajà ó kámẹ́rà ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ti yé so ọjọ́ tẹ́ bá máa jà kí wọ́n náà tètè lọ lé ẹ̀ o kò lè mọ bó ṣe tó ok ó kàn sọ fún ẹni ìwọ àti P&P jalè ńgbà yẹn ó support ẹ̀ kókókó ni gbogbo lè tán bá lò jà báyìí P&P ń support ẹni tá a bá sọ̀rọ̀ ńgbà yẹn ẹ má máa gossip mi báyìí P&P á máa bú mi P&P á máa bú mi àti P&P á máa bú mi P&P tó yẹ pé kò tó àbúrò mi kò tó ọmọ tó gbé lọ́dọ̀ mi bẹ́ẹ̀ ni mo sọ pẹ̀lẹ́nu mi àwọn ò lè jalè àwọn èèyàn jà wá lólè ni bí mo ṣe ń sọ̀rọ̀ with boldness it's my pride people will tell me not to say it again it's a pride to me mo lè ka mọ́tò tí mo ní lọ́wọ́ èèyàn tí mo fúnyàn títí dé ní tó yẹ kó náà ń gùn more than five cars nínú yín kò sí ní ìjọba òde fún mi lówó mi ìdẹ̀ jalè mi ìdẹ̀ kẹrù ẹlẹ́rù gbogbo yín yẹn kò sí kọ̀ọ̀kan nínú yín tí ò ti jà àwọn èèyàn lórí tẹ máma èmi lẹ́ máa fi ṣe ṣáàtì ńgbà yẹn ẹ má máa bú mi báyìí ni P&P á bú mi ṣẹkẹṣẹkẹṣẹkẹṣẹkẹṣẹ bọ̀ lẹ́nìí sì bí pé kí n jáde kí n tẹ̀ sí wọ́n sì prefer òun torí pé Lizzy yẹn in fact mo hate Lizzy with all my mind Lizzy Anjorin mo gbàdúrà fún ọmọ ẹ̀ nígbà tí àwọn èèyàn dìde sí ó jáde ó wá ṣépè fún ọmọ mi ó ṣépè fún Florida ọmọ ẹ̀ kò sí nǹkan kan kò sí ẹ̀bẹ̀ tó fẹ́ bẹ́ẹ̀ tí kòkó pààyà ẹ̀jẹ̀ Lizzy Anjorin tó bá jẹ́ pé P&P yẹn ó ti mẹ́nu bà ọmọ mi rí mi ní sọ bẹ́ẹ̀ fún ó ti yé bẹ́ẹ̀ Lizzy kò sẹ́ni tó lè bá Lizzy jà báyìí tó máa tú àṣírí ẹ̀ tí mi ní support ẹni yẹn dan Lizzy
Lizzy, she's evil. And she have people, a máa sọ, ó ti jìyà gan, ìyà táwa jẹ láyé, Ọlọ́run ní jẹ́ jìyà mọ́, wọn ń fi ìyà ṣayọ̀, ìyà ò kì í ṣe, ẹlòmíì wọn bí sáyé, kò jìyà rí ọmọ ẹ̀ ò dẹ̀ ní jìyà, ìrandíran ẹ̀ ò lè jìyà. So tó máa sọ pé ẹnìkan máa sọ pé ó fẹ́ máa fi ìyà owó ẹ̀ jẹ. Anyway, ṣá. Gbogbo nǹkan tó lè sọ pé ṣe yẹn Lizzy ń jalè o P&P ń jalè o why tẹ́ fi close débi pé Lizzy Anjorin máa fún ní password account ẹ̀ Anjorin náà ó máa lo password P&P lórí social media yìí ni ní kéèsì tí P&P àti Àbíkẹ́ àmì tí òun àti Lizzy ń ṣe tó yẹ kí gbogbo àwọn tó wà lórí social media tó jẹ́ bloggers ẹ̀ kó máa judge pé ṣó dá bẹ́ẹ̀ because àwọn náà ń ja olè báyìí sí kò tí tó tán tí wọn gbogbo àwọn tí mo respect kó dá sí bírò Àbíkẹ́ kó wá máa block kó wá analyse ẹ̀ torí nígbà tí wọ́n gbé kéèsì Kaula jáde alájà Kaula ó ní nǹkan burúkú tí ọmọ tó ń pè ní Àbíkẹ́ yẹn ó fojú Kaula àwọn ìmọ̀ bó dẹ̀ ṣe fojú Kaula àwọn ìmọ̀ Kaula tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni I was speaking for Kaula then ó ṣe báyìí ni nísìnyí torí ọ̀rọ̀ tó le báyìí lẹ̀ gbogbo yín ẹ̀ mute toró lè ní gbogbo yín èyí tí mo tún expect kó tún ṣe mo tún expect kí Bukky Jesse náà jáde tó máa ní true say àlò kó náà jáde kó sọ bọ́n torí pé ó lè lòun náà èyí tí mo ṣe gbogbo yín tí mo dárúkọ yẹn ṣe mi pé blogger gbogbo yín you are all thieves gbogbo kéèsì tó ń sọ sílẹ̀ gbogbo ọ̀rọ̀ tó ń sọ síta yìí gbogbo tí Lizzy ṣe ní àṣírí tí ò dáa ohun tí P&P náà ṣe tó yẹ gbogbo yín máa analyse kẹ́ni tó bá against Lizzy kó máa analyse Lizzy ẹni tó bá against P&P kó máa analyse against ẹ̀ torí pé you are all best of the same feather. Bẹ́ẹ̀ni gbogbo yín tẹ́ wà lórí fracas yẹn pátá tẹ́ ṣe speak why you not talking wọ́n léyàn jalè gbọ́ nígbà tí wọ́n sọ pé ẹni tí ó kó owó fún P&P gbà yẹn ipò ti kú tó ní owó yẹn dùn ṣé òkú máa ń bá láyè rojọ́ a dẹ̀ ń sọ fún yín pé when you tẹ́ bá ṣe business pẹ̀lú wọn wọ́n make sure pé wọ́n pa é dànù sọ nǹkan kan sí ṣé life ò jẹ́ nǹkan kan fún yín mọ́ life kò jẹ́ nǹkan kan fún yín káwọn èèyàn máa sọ pé wọ́n ń payàn káwọn èèyàn máa kú káwọn èèyàn máa commit crime lójúkorojú kó má jẹ́ nǹkan kan fún yín bá ṣe sọ̀rọ̀ ń sìn bá ṣe ń sọ̀rọ̀ láti jẹ́ pé okay o wọ́n yìnbọn nínú live chat yẹn wọ́n sọ sí láti ìgbà yẹn ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe pariwo náà tẹ́ jẹ́ blogger kan sọ pé story yìí o a fẹ́ mú outcome ẹ̀ kí ló ṣẹlẹ̀ ọmọ wọn ló ké ní ọjọ́ yẹn ní abẹ́ Lizzy yẹn ló máa tún wá dominate yín because you never against crime let me tell you any crime you don't against will destroy you or it will dominate you only criminal ṣe ń dominate Nàìjíríà àmì ló ṣe ń dominate gbogbo yín nílẹ̀ Yorùbá wọ́n dominate yín àwọn criminal ló máa rọ́wọ́ mú àwọn criminal ló máa ṣe dáadáa àwọn tó bá ti jẹ nǹkan tí tó bá ti jẹ́ láti ní báyìí wọ́n máa parẹ́ ni lè jáde kẹ́ engage ara yín that one is not a fight let me tell you when people exposing themselves for the atrocities they've committed and then you now analyzing that's not a fracas but tó bá ti ní kẹ́ dìtẹ̀ mọ́yàn tí ó ṣe dáadáa tí ó ṣe nǹkan kan fún yín wọ́n á ní ó kẹ́ lọ dìtẹ̀ mọ́ kẹ́ dojú ìjà kẹ́ máa purọ́ mọ́ kẹ́ máa bàjà kẹ́ fẹ́ pa ìyẹn nìkan lẹ fẹ́ ṣe. If you are a true sayer and you are a blogger not a blood idiot not criminal talk about this talk about it. ẹ má fi sí ẹ̀dá sí pé kẹ́sì máa fi system ṣe bíi pé you are supporting support crime gan. Say no to crime for once. Say no to crime. We cannot kill all the criminal once, but when you against them for what they have done, then ó máa reduce ní society wa ni. Wọ́n ti mọ̀ pé in our society we are tó bá gbọ́ lórí media and say wọ́n máa rebuke ẹ̀ but ẹ̀yin tó bá ti sanwó fún yín pé shut up your mouth or don't support it. Okay, go and say kẹ́ ṣé wọ́n ẹlòmíràn ti máa sọ fún pé ṣojú ẹ̀ fọ́ ni wọ́n mọ̀ pé ó lè ní wọ́n tẹ́lẹ̀ ni. Wọ́n sọ bẹ́ẹ̀ fún mi. Okay. One year somebody is already abusing both of them. Lizzy came to destroy. Lizzy need to be. In fact, Lizzy, ó máa rojọ́ kú níná. Àwọn tó gbéṣẹ́ fún gan ni. Wọ́n lè gbéṣẹ́ yẹn tó bá gbowó yẹn tán. Kó jẹ́ gbà yẹn gangan náà ṣe máa dojú kọ estate wèrè tó sọ pé wọ́n ń gbowó lọ́wọ́ àwọn yẹn tó máa wo. Ìgbà yẹn lógun ayé ẹ̀ máa di ọrùn ẹ̀ báyìí. Ogun ayé ẹ̀
àwọn èèyàn máa fà tutù gbà ló máa gbójú pamọ́ wọ́n máa ṣọ́ọ̀kì ẹ̀ bó ṣe máa ń ṣọ́ọ̀kì yàn ṣe bó máa ń darapọ̀ láti ṣọ́ọ̀kì àwọn èèyàn gan bákan wọ́n máa ṣọ́ọ̀kì ẹ̀ gbogbo ilé tó lòun sì nǹkan tó ń gbowó jọ lọ́wọ́ èèyàn yẹn sàrà lẹ́ ń ṣe wọ́n máa wó gbogbo ẹ̀ dànù àwọn ilé kan tó ń kọ́ sí èkó tí wọ́n wó dànù níjọba Sanwó-Olú àti ní gbogbo ìjọba tó ti máa ṣé wọn rà ní they pay they bought the land they pay for everything but they demolish everything today so ẹ̀ ń ṣòfò ẹ̀fẹ́ gbogbo yín jẹ́ invest sọ́wọ́ wọn èyí tí wọn bá pa kó tó dìgbà yẹn wọ́n á tún wá pa yín sáyé wẹ́n nígbà tẹ́ bá ti wá rè láti pé mo ti kọ́lé mo ti ṣe kinní kan bẹ́ẹ̀ ló jẹ́ ló máa ṣe rí bẹ́ẹ̀ ni go just be watching. gbogbo bàtà ń sọ ń bà yẹn nígbà tí P&P ń sìn tó wá ń gbé fídíò yẹn jáde ṣé wọn ò rí bọ̀ ní gbogbo àyẹ̀wò máa ní kọ́ máa stomach kan tí ò da wàá rí èèyàn tó ń jalè Lizzy touch ara ẹ̀ fún everybody bí nǹkan gidi ó lè gidi dẹ̀ ló ń jà àwọn èèyàn rí kórókòrò báyìí pé ó wà involve nínú robbery wọn náà wá rọ́ọ̀bù ní Ìbàdàn kì í ṣe rán mi tí di blogger tó ti wá sọ fún mi kò ń ṣe pé wọ́n dẹ̀ wá sọ fún mi you know people just gossip wọ́n wá ṣe fíìmù nínú ilé mi ni they borrowed my house they came to borrow my house to use for film they have film then and some of those celebrity àwọn the celebrities they talk about themselves nínú ilé mi náà ti ń rojọ́ kò ṣe pé wọ́n pè mí sí I was sitting down and I was listening to what all of them are saying eléyìí máa múra ẹ̀wọ̀n méjì yesterday ibẹ̀ náà ti sọ̀rọ̀ ọ̀kẹ́ owó ibẹ̀ náà ti sọ ẹni tó ń fẹ́ ibẹ̀ náà ti sọ bó ṣe lọ bá ọkọ lóyún tó sọ ọkọ lóyún lòun fẹ́ tó ní òṣó lè sanwó tó gbé fóòmù dání you know they say this but abá wá sọ ńgbà tí mo wá di bọ́lára ilé ní ó máa ń kẹ́jọ́ gan-an ó máa ń bàjẹ́ wọn jẹ́ wàá máa gbọ́ líyà máa pa blackmailer o ta ni blackmailer ta ló lè báyìí ta ló ń blackmail àwọn èèyàn ta ló ń jalè tó tún gbójú ṣé o gbọ́ ògbójú olè tó tún máa ń pe ọlọ́pàá lólè òní Lizzy ògbójú olè bátẹnijẹ́ tó tún máa pe àwọn aráàlú ní ìkà òní Lizzy jẹ́. P&P arajà bóyá tí owó bá ti sí lọ́wọ́ ẹ̀ asáré náà agbọ̀ alóhùn kó gbójú wọlé ìwọ mọ̀ ìpò ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ wá close kò sẹ́ni tó close mọ́ Lizzy Anjorin nínú gbogbo àwọn tó ń ṣe blogging lórí media P&P àti Anamáyọ̀wá ni ó dẹ̀ ó lọ mú Anamáyọ̀wá yẹn náà nítorí pé ó mọ̀ ìpa Anamáyọ̀wá kò sọ́mọ ẹni tí ò lè ṣe pé fún kò sí ó lọ mú gbà yẹn náà ni gbogbo àwọn tó bìlì èmi náà ń gbà yẹn ó bìlì pé kò sẹ́ni tí mi ò lè kojú kò sẹ́ni tí mi ó mọ̀ pé mo ta gan ó dẹ̀ mọ̀ pé mo burú when it comes to the area pé kò sẹ́ni bẹ́ẹ̀ ni bí àwọn èèyàn 20 bá face mi èyí tí bá mú mẹ́ta nínú yín tí mo fẹ́ face wọ́n mọ̀ pé mo burú náà she came to me pé mi ní kí n bá ń kojú ẹ lágbájá àwa ṣe tán irọ́ ni o wọ́n wá bá wọn ni o wọ́n tọwọ́ lọ owó lónìí Lizzy she's nothing gbogbo nǹkan tó wà lọ́wọ́ yẹn kì í ṣe títí ẹ̀ tó bá gba nǹkan tó jẹ́ ti Lizzy wàá máa gbọ́ mo ń ṣiṣẹ́ ọ̀sùn ni mo ti jí 7 o'clock àwa lọ máa rọ̀ mọ́ tractor a máa gorí tractor ṣé ni kéèyàn gun tractor bí ọmọ tó mu gbó tó ń gun tractor kó fẹ́ máa that's what they call camouflaging that's not job and then gbà tó lọ sí lóyìnbó ó wá kó box sílẹ̀ ó wá sùn sílẹ̀ kó rẹ̀ ó wá ní kó take picture ẹ̀ pẹ̀lú ẹ̀ ẹni tó rẹ̀ yẹn ẹni tó take picture yẹn ó fẹ́ gbé sórí mídíà kó balẹ̀ tó bá ti wá béèrè lọ́wọ́ ẹ̀ pé iṣẹ́ kí ló ń ṣe òkú wa ni iṣẹ́ tí mò ń ṣe rèé o gbogbo ẹ̀ idán ló bá dé kí wá lọ ń sìn gbà tí mo ń kẹrù ìjọ yẹn tó rẹ̀ mí tán kẹrù sí city room tán kẹrù sínú ilé kí wọ́n máa fi ya fọ́tò pé mo ti ṣe ó ti rẹ̀ mí kí wọ́n sùn sí báyìí àbí bẹ́ẹ̀ kọ́ kí máa sọ fáwọn èèyàn pé mò ń ṣiṣẹ́ o ẹni tó bá ń ṣiṣẹ́ gan kò ń ṣòpó ń ṣiṣẹ́ àwọn tó fẹ́ sọ fún aráyé tó bá mú wọn àbí tí ọwọ́ bá tẹ̀ wọ́n tó bá ń query ṣọ́ọ̀ṣì wọn ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ a máa lọ sí site tó bá ìṣẹ́jú mélòó náà máa fi gun tractor ṣó wa tractor ni tó bá jẹ́ pé wa tractor ṣó yàn ní sọ pé wa tractor àwa wa bọ́ọ̀sì mi ò wa trailer rí first time ọjọ́ 20 feet ni mo máa wà kó tó di pé mo ní kán bá mi wà débi ìbànújẹ́ yẹn mo kàn ń wò ní pé à ní ìmọ̀ wá kí ní for rí kí wọ́n lọ wá distance ẹ̀ ni wọ́n ṣe pé driver kó bá mi wá kó wá ṣe bàbá mi wá sí Ọ̀tàwà ìyẹn ni wọ́n ń pè ní iṣẹ́ wo ni Lizzy máa ṣe asáré bẹ́ẹ̀ mo tractor a máa sọ pé òun wà sáìtì sí o ẹ̀yọ́ lórí burúkú aláìní iṣẹ́ lápá a máa ṣiṣẹ́ á jókòó sórí mídíà á gbé ìró kan báyìí òun tractor o aṣọ rẹ̀ o ṣẹ́ṣẹ́ nìyẹn èèyàn jókòó sórí mídíà á dẹ̀dùn bẹ́ẹ̀ mo tractor ṣé ó bẹ́ẹ̀ mo tractor for 2 hours ni àbọ̀wá tractor yẹn tàbí pé òun ló ń wúlẹ̀ yìí o wọ́n ṣe ń wúlẹ̀ rẹ o ó ti lo 3 hours bẹ́ẹ̀ báyìí tó ti ń ṣe látàárọ̀ o Lizzy ọ̀lẹ́nẹ́
but they just want to telling the whole world that they are working. That is a fraudsters. Ó ní mo ṣe sọ gbogbo story yẹn fún yín lẹ́ẹ̀kan. They have gbogbo tactics tí àwọn fraudster máa ń lò. Táwa ti rírí láyé, ó ní mo ṣe sọ gbogbo story lẹ́ẹ̀kan. Gbogbo tactics yẹn pátápátá ní Lizzy lò. Number 1 aṣọ náà máa kọ́kọ́ ṣe. Ìtẹ̀lé wọn wá múra báyìí. Táwọn adébẹ́ndẹ̀ bá dé sádùúgbò wa. Tó bá dé wọ́n gbé mọ́tò, wọ́n gbé cellular. Gbogbo àwọn tó fẹ́ ta síbẹ̀, gbogbo àwọn ọmọ olówó, àwọn ọmọ president tó sọ pé wọ́n wá sí Berkeley yẹn ni wọ́n fẹ́ fi system gbé mọ́ra. Bẹ́ẹ̀ ni mo sọ, gbogbo àwọn ọmọ president, gbogbo àwọn ọmọ èèyàn pátápátá ni wọ́n fẹ́ gbé mọ́ra, ni wọ́n fẹ́, because wọn náà bá rí wọn wá rí pé fine, wọ́n á tún wá gbé obìnrin tó, wọ́n lè lọ fẹ́ half caste, wọ́n á gbé obìnrin tó pupa. Tẹ bá rí ìyàwó Adébẹ́dẹ̀ bó ṣe sọ́ngbà yẹn. Ṣé Monica kan? Ṣé òun ló fẹ́ Monica? Kìíní kan, ọmọ ìyàwó kan Monica, wọ́n lọ fẹ́ half caste. Òyìnbó tó yẹ pé kò jẹ́ nǹkan kan, kọ́lọ̀ yẹn kò jẹ́ nǹkan, wọ́n lọ gbé wọn báyìí, wọ́n fi gbogbo nǹkan tó máa gbé sára báyìí, wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ idán ni, wàá rí wa bẹ́rí. Wọ́n ní bàbá rí wọ́n fẹ́ torí pé ó ní àwọn iṣẹ́ wọ́n fẹ́ attract ẹ̀yin tẹ́ ní ṣéǹjì lọ́wọ́, gbogbo ṣéǹjì ẹ̀wà wa máa dà sí, àwọn máa sọ̀rọ̀ ayín di òbò tó jẹ́ pé ojú tó kó bá ti ọjọ́ tí òbò tó ọjọ́ tí okó bá ti fojú róbò ọjọ́ ìlú máa da tọwọ́ tiẹ̀ sílẹ̀, wọ́n gbà tọ́ alátọ̀ wọn kò síbi tí wọ́n ní dé, wọ́n ní wọ́n fa gbogbo irun abẹ́ wọn, wọ́n fẹ́ irun orí wọn, kò sí tí wọ́n ní ṣe. Àwa torí ẹ̀ kò jẹ èmi. Ǹjọ́ tí mo rí tán ti ń gbà láàfin Ọ̀yọ́ mo ti pé ọwọ́ wà wọ́n máa pa bàbá ẹ̀. Gbogbo àwọn nǹkan tí mo sọ ń gbà gbọ́n àǹsí ṣe kì kò ṣe ìran ni mo rí ń gbà mí. Yàtọ̀ sí tí n bá rí ìran ń gbà mí máa sọ pé ìran ni mo rí. Tí n bá dẹ̀ rí pé àwọn ilé mo ti mọ̀. Ṣé ti ṣe bẹ́ẹ̀ yẹn? Gbogbo yín jalè. Orí P&P tó jẹ́ pé ó máa gbowó rẹ̀ agbowó gbogbo kan ìyẹn ló wá lọ bá dọ̀rẹ́ wá ti tán sí ó wá gbogbo yín wá dákẹ́ mute, gbogbo ẹ̀yin celebrate, gbogbo ẹ̀yin bloggers olórí burúkú ẹ̀ ẹ wá dákẹ́ ṣe mute because gbogbo yín náà lẹ́ ń jalè, gbogbo yín pátá lẹ́ máa lẹ́ ń ta nǹkan kan lẹ́ máa gbowó lọ́wọ́ àwọn èèyàn lẹ́ máa bẹ̀rẹ̀ sí threat wọn. Kàn sọ fún mi àǹtí títí tó wá ra mọ́tò lọ́wọ́ mi yàtọ̀ sóhun nìkan tó jẹ́ pé idán tó wá wàhálà tó fẹ́ fà fún mi tó máa sọ pé a ní issue. Gbogbo àwọn tó ra mọ́tò lọ́mí tí mo ti ń bá ṣòwò wọ́n máa ń jà mí lólè, mi ìjẹ́ anybody lólè, àti títí náà mi ìjà lólè, olóṣèkà fún mi. All of you àní gbogbo àyẹn kẹ̀lẹ́rẹ́ lẹ́ máa purọ́ mọ́ gbogbo èèyàn, lẹ́ máa purọ́. Ṣé nísìnyí wọ́n máa sọ pé kí lorúkọ ẹ̀ ó ti di ṣífù o kò lè pariwo mọ́, kí ló dé gan tí dòkásì ò lè máa sọ̀rọ̀ ẹ̀ ní Nàìjíríà? Kí ló dé? A ní kọ́ lọ bèrè láwùyé lọ́wọ́ dòkásì kọ́ lọ bèrè kí ló dé tí dòkásì náà ò lè jáde kó máa analyse kó máa láìsí fáwọn ọlọ́pàá tó wà Nàìjíríà, because gbogbo àyẹn náà ta máa sọ tí gbogbo yín bá ti fẹ́ fi èrú gbàbùkún tí gbogbo yín bá ti wá kó sínú problem, then your mouth, you shut up your mouth. Do you think if I'm in Nigeria right now, if I've talked about something, don't put your mouth in this thing, àmà mo bá ṣe máa ṣe kínní, you know, you are too big for that. Ó ti tán. Bí mo ṣe sọ̀rọ̀ yẹn pé báwo ló ṣe mọ P&P lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti reply ipe bí mo gbọ́n ṣe mọ P&P lélẹ̀ mo ṣe sọ fún P&P sí ìbọn tó ń yìn gbà yẹn kí ni contribution P&P àtàwọn tó bá ṣiṣẹ́ gbà yẹn they are all gbogbo wọn pátápátá supporting and defending Lizzy. Ṣé ọmọ kú ṣé ọmọ pariwo lábẹ́ ṣáàtì yẹn up to now ọmọ ẹnìkan nìyẹn o, àwọn tó lọ́mọ yẹn wọ́n bá tiẹ̀ máa lówó wọ́n bá lówó tọ́mọ wọn bá sọnù wọ́n á ti mọ̀ pé ọmọ kan ti sọnù nílé wọn. Ṣé wọ́n sọ anything sí títí dòní? Nobody talking about it. Wọ́n tú àṣírí ńlá lábẹ́ yẹn, nobody talking about it. Everybody ní moods ni because you are a bird of the same feather. Ẹni tó bá sọ sí yẹn ẹ pàtẹ́wọ́ fún. Nígbà yẹn Lizzy máa lóhùn ò jalè, Lizzy ó wà involved nínú àwọn tó gba 60,000 lọ́wọ́ Esabod mẹ́ẹ̀. Lizzy ń ja olè. Read my lips. Lizzy ó kò sí ọtí ò pamọ́ mi, mo gbàdúrà fún tó gbé ọmọ mi, kò sẹ́ni tó bá ti ṣèkà fún ọmọ mi ilé wò mí ilé dáríjì ẹ̀, bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Mi ilẹ̀ dárúkọ ẹ̀ ń gbà yẹn pé alájàlẹ̀, mo kàn ń dárúkọ àwọn eléyìí alájàlẹ̀ ni wọ́n o, Ìjẹ̀bú kìnnìkan o, ìgbádàkùn bàmà ó jáde sí nítorí bẹ́ẹ̀ ló ti ń jẹ. Lizzy àgbé aṣọ ẹyọ kan a máa ní ìṣe 4 million. Aṣọ tó kàn rán tẹ́kọ̀ kàn wá èmi ìbá ìkò tó kò ju eléyìí lọ. Lizzy lè lọ faṣọ ṣe gáùn kó ní aṣọ ìbò ṣe wà ń sìn ṣẹ́rí bọ́n ṣe tó sóhùn sí ṣẹ́rí àti India náà ti ṣe lé ìwà ṣẹ́tírí Lizzy lè gbèrò lè ní ọwọ́ la fi ṣe kíní tó wà lára ẹ̀ sí ìṣe diamond o original kíní kan ní o 4 million ní bó ṣe wà yẹn o 4 million. Lizzy a sọ pé kán máa ra aṣọ ògo kò mọ̀ pé mo ti mọ̀ tipẹ́ wọ́n máa ní aṣọ kan tó fẹ́ lọ rà ń sìn aṣọ ògo ní tó bá ti lè wọṣọ ògo yẹn 3 million ló máa lọ wá tó bá ti lè wọṣọ ògo yẹn ó máa lóògùn báyìí ni àwọn 419 tó ń fi bàbá alábúlé tó ń fi ń ṣe gbogbo iṣẹ́ yẹn làwọn cast ó máa bí nínú gan
and then tó bá dẹ̀ ṣiṣẹ́ yẹn náà mo hate you with passion. I hate all of you with passion. nítorí lọ ṣe lọ́dọ̀ bọ̀bọ́ yẹn ló ti rí pé ẹni yóò máa lè jalè dáadáa káwọn ìjọpọ̀ ọ̀pọ̀ káwọn ìjọpọ̀ máa jalè. ó ní òun ní kan lọ find out nígbà yẹn ẹja abi tó ń ṣe wọn wá lẹ́jà kò sí in the system ẹja yẹn ṣe fake air pond kìíní kan fish pond gbádà kòdò bàbá ṣáṣùn. àwọn kan dẹ̀ wà nílẹ̀ nínú nàìjíríà yẹn a lot of people are suffering a lot of people ló ní original wọ́n need help wọ́n fún wọn lówó yẹn wọ́n ní fún wọn ní help yẹn wọ́n máa kó yẹn fún ọ lórí media because wọ́n fẹ́ ó ní nǹkan táwọn náà ń wá each time tó bá ti commit crime o so people will stand there on the media and be defending them kò ní da fẹ́yìn tẹ́ bá commit crime tẹ́ máa wá sórí media tẹ́ máa sọ pé fẹ́ máa jẹ́ kó máa defend yín lórí media kò ní jẹ́ yín. They will regret it when you are telling them now they wọ́n máa sọ pé she is jealous of them. ìgbà yẹn náà tá a bá sọ pé gbogbo yín èmi sọ nígbà yẹn mo kàn sọ generally mi ti ẹ̀ wá fún PNP nígbà mo ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá lórí media tẹ́ pé wọ́n ní wọ́n ń tẹja ẹ orí media nìkan lẹ́ máa ti invest tẹ́ ẹ máa pè wọlé nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ní ẹ ṣọ́ pé kì í ṣe pé mo bèrè question gbà yẹn mo ní ṣe ẹ ṣọ́ pé ẹ kì í ṣolè ṣe ti understand gbogbo àyẹ̀mọ̀ kan tó ń sọ Auto-Bola yẹn she used to be jealous bí mo ṣe ń sọ̀rọ̀ lísìnsìn mo ń jealous lísìn mi ì jealous lísìn mo kàn ń ṣàlàyé báwọn fọwọ́ náà ṣe ń ṣe ni mo ní mo ṣe dárúkọ àwọn bàbá wọn aṣọ torí ẹ̀ tẹ́ bá ti rí gbogbo àwọn girls àwọn boys tó ń ṣe 419 ìmúra lẹ́bà wọ́n máa múra pani ẹsẹ̀ wọn báyìí wọ́n máa lọ sí wọ́n á ṣe medicure wọ́n á ṣe pedicure wọ́n á ṣe fèsì ṣó ti yẹ yín àwọn 419 guys wọ́n á dẹ̀ máa ránṣọ àwọn gbọ́dọ̀ kó ẹ̀gẹ́ sáṣọ wọn gbọ́dọ̀ dúró déédéé aago wọn tí wọ́n bá rówó ra original wọ́n á ra fake yẹn tó máa jẹ́ olówó ńlá tó yẹ pé fake ló máa jẹ́ o but wọ́n á ra olówó ńlá wọ́n máa wọ àwọn tó bá wọ aago ọwọ́ ẹ̀ tó bá wo ìtẹ̀lẹ́sẹ̀ tó bá wo nǹkan tó gbé sọ́rùn lásán wo nǹkan tó gbé wọ́wọ́ ẹ̀ wẹ́n gbé díìsì bó ṣe máa fi sọ́rùn nìyẹn ilẹ̀kẹ̀ akógbó ẹ̀ sí wọ́n á fi ba gbogbo ojú yín jẹ́ àwọn ṣífù wèrè àwọn olè àwọn rìtáyà fọwọ́ náà yẹn gbogbo wọn ló wà ní power gbogbo wọn ló wà ní ṣífù gbogbo wọn ló jọba majority of them today Yorùbá you are in trouble I'm telling you torí ẹ̀ mo fún ọba kí lorúkọ wọn yẹn Kano yẹn òun ni the best ní Nigerians. ìyẹn bó ṣe jẹ́ o so kú iṣẹ́ o pause and ponder iṣẹ́ gidi ló ṣe fídíò mi tó play lónìí ó dáná ó ìpọ̀ ń bẹ̀ oríṣiríṣi nǹkan ta ibi tí èèyàn ti pariwo nínú live chat ìyẹn ní kó bá tẹnu mọ́ fún ìjọba Nàìjíríà kan bá ṣe kankan sí ṣùgbọ́n pé ó lè ń sìn wọ́n lé ẹni tó kó wá bá yín náà ẹni tó bá ti wá ń bá yín tàbá ní kó má ṣe tó bá dẹ̀ ṣe tẹ bá pa ọ̀run rí wọn ó ti yé bọ̀tẹ́ lómìn á kàn máa bìlí pé ṣe ni wọ́n ń jẹ́ lọ́sìn wọ́n fẹ́ bá yé yín jẹ́ náà ni kọ́ bá yín dòwò pọ̀ tó bá di létà tó bá ti sunkún àwa náà máa ṣe báyìí. ìyẹn bó ṣe jẹ́ òní ní Wednesday o inú wa dùn o ẹ ṣé o kéèyàn wà kó má ní ìtìjú kéèyàn wà ẹ ní ìtìjú o ẹ ní ìtìjú ẹ̀yin ó lè tẹ wà ń gbòòrò sí ẹ̀yin jẹ Yorùbá yẹn ẹ ní ìtìjú kan bó ti kó mọ àtọmọdé àtàgbà yín àtọba àti ìjòyè tó ń jalè ẹ ní ìtìjú ẹ má bínú o àwọn tó fi Lizzy jẹ olóyè báyìí sìn tó fi Lizzy jẹ oyè ní ìdènà lọ́hùn sójú òní máa tì wọ́n báyìí sìn ojú ò máa tì wọ́n gba táwọn yẹn náà máa ti jalè rí tó o bá jalè rí wọn ò ní fún ẹ ní nǹkan kan ó dà pé tó o bá ti jalè rí sí wọn ò ní fún ẹ lóyè ní Nàìjíríà ó dà pé tó o bá jalè rí a ò lè róyè gbà àwọn olè bíi kó o jalè rí tó bá jalè náà nílò òyìnbó. a kò máa bìlí pé ṣe ni wọ́n ń jẹ́ lọ́sìn wọ́n fẹ́ bá yé yín jẹ́ náà ní Nàìjíríà ó dà pé tó o bá jalè rí a ò lè róyè gbà àwọn olè ní àwọn olè ló máa ń lórí. ta ni bàbá bébì ẹjọ́ ta ni bàbá bébì báyìí ta ni bàbá bébì ta ni bàbá bébì ọmọ Dayo Amusa torí mi kàn lè máa celebrate ọmọ tí mi mọ dádì ẹ o
ó lè tásán ni ó tún sọ pé ó lè kí ni. ó lè gidi ni Lizzy tó dìdì tó bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ family tẹ ní ìyá gbogbo ẹ̀ ẹ́ rí pé ó dáhùn wọ́n á ní kó má dáhùn. Who is bàbá tani bàbá bébì báyìí tẹ bá gbọ́ pé tani bàbá bébì òun gọ́gọ́ ni tani bàbá bébì. Tani bàbá bébì báyìí a lè máa celebrate ọmọ Dayo Amusa ká má mọ dádì ẹ o. mi ò mẹ́ntó ni ẹ̀yin tẹ́ ń lo mask ní tẹ́ máa tag mi ní mask ní yẹn I don't know situation you understand I don't know. Tani bàbá bébì tani bàbá bébì tani bàbá bébì tani bàbá bébì ẹ má fi wá sí suspense because tèmi bá ti ń celebrate ọmọ pé happy ṣe é ṣe èrè ẹjọ́ tani bàbá bébì ti kìíní ni bébì ẹjọ́ ẹ má dragi ọmọ òkú ọ̀run bíbá ọmọ tí Dayọ̀ bílẹ̀ mi ń sọ ọ̀rọ̀ tí wọ́n yẹn ẹnì kò lè má gbowó wọ́n máa gbowó lè kàn ní kí èmi máa dá sí i. Weekly challenge. Weekly challenge. Bẹ́ẹ̀ ni mo máa sọ mo sábà ìpàtí ìdíje lẹ́nu. Ṣe ni pé kí n kẹ́rù sínú mọ́tò kí n kó electronic kí n káṣọ kí n kó bàtà àti báàgì kí n tà á láti àwọn èèyàn lè ti mọ̀ pé mo ti ń ta àwọn báàgì àti bàtà more than 30 years. ó ní kí wọ́n bá wọn bẹ́ẹ̀ kí n máa lọ sí ẹ̀kí wọ́n á ní kí wọ́n bá wọn lọ́dọ̀ ìfì. wọ́n jókòó báyìí ìṣekúṣe ìsọkúsọ ni wọ́n sọ bẹ́ẹ̀. olórí ẹnì kan ẹni olóògùn lélẹ́yìí o olórí burúkú ẹni tó má bínú pé mo pẹ̀lú olórí burúkú tẹ́mi ó dárúkọ àwọn méjèèjì mi ó ní Bísí and Deola Bísí is dead Deola is happy in Abuja Deola is married so ẹni tó mọ̀ mí ẹni tó wà ní tó mọ̀ story tó sọ sí Bísí is here you understand so tí bá ti rí ó wá ní ọjọ́ kan àwọn méjèèjì yìí àwọn. àwọn méjèèjì yẹn ló burú jù nínú àwọn ọ̀rẹ́ mi gbà yẹn. wọ́n tún ti ṣó mi pẹ́ nìkan ti bímọ ẹ kó sì lọ́jà rẹ̀
ẹ̀yin celebrate yẹn ṣe ẹjọ́ rẹ̀ mi ni ẹ kì í ṣọmọ mi náà tẹ́ bá fẹ́ mú mi ní àǹtí yín ẹ máa pè mí specially tẹ́ bá fẹ́ kí n máa celebrate yín èmi ò sínú gbogbo àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ tó yẹ pé wọ́n ń wá àwọn celebrate tí wọ́n máa gbé mọ́ra kò sí nǹkan tẹ́ fẹ́ offer mi kò sí ní tí mo ní ìdíláyé bó ṣe wà mo mọ bí ọ̀dọ̀ àwọn tó wà ẹ ní nǹkan tẹ́lẹ̀ fún mi ọmọ wo leléyìí tó fojú burúkú wò mí. So anyway, let's be going for now. Mo fẹ́ lọ. Gbogbo yín tẹ́ bá ń celebrate one thing or the other. Congratulations to all of you, okay? Mi lè máa kàn lọ máa jókòó. Mi ní ọmọ tó lè máa type fún mi pé congratulations. Because we don't make money on the media. So and we cannot be your servant. I mean your servant going around. Into bá wà important mo lè sọ pé okay kẹ́nìkan máa bá mi ṣe. Me the joke, you cannot expect me to sit on the media and start writing congratulations to this agbaja ìwọ kọ́lé ìwọ kó kọ fẹ́lẹ̀ dá ẹ̀ ní ọjọ́ tí n bá ti gbé tèmi tí n bá sọ pé mo ṣe nǹkan báyìí má congratulate ni so mi ìbínú sí o kò dẹ́ ṣe pé bóyá mo jealous yín but all together gbogbo yín pátá o tẹ́ bá ń ṣe nǹkan tó dáa congratulations to you ire tẹ́ bá gbà Ọlọ́run ajé ọmọ yín lọ́wọ́ tẹ́ bá ti ṣe burúkú fún mi o tẹ́ẹ̀dẹ̀ kí n bá tèèyàn jẹ́ so ire tẹ́ bá gbà mọ́ yín lọ́wọ́ kí n máa jókòó ẹ má wò pé Auto-Bola kò kí n post wa sórí media sórí platform ẹ kò dẹ̀ kí n ṣe congratulations fún mi ìyé tiẹ̀ kì í ṣọ̀rẹ́ mi ló ti yé mo ti ṣe rí kò pay mi sọgbà tí mo ṣe yẹn díẹ̀ létí ti pé for that very day ẹ lè ní káwọn èèyàn yín wá àbáwọn oríṣiríṣi èèyàn náà tá a mọ̀ rí tó jẹ́ wèrè kan àbáwọn criminal kan wọ́n máa tàpù sábẹ́ platform mi wọ́n máa ṣe congratulations o that's good wọ́n tó máa kọ òyìnbó kan síbẹ̀ pé àwọn gbóyìnbó dáadáa so after one day wọ́n kúrò lórí after that day wọ́n kúrò lórí platform wọ́n tún lọ bò mí so oore tí ò kọ́ mọ̀ oore tí ò ní stand òun lè máa ń ṣe for just for some time you be there on my platform and after the second day few minutes you leave so I don't want such people all right so on this platform we are talking to we against crime we don't like bad people okay kì í ṣe ọlọ́pàá but I don't want them around me mainly because mi ò fẹ́ àkóbá àti àdábá ṣé ti yé bẹ́ẹ̀ yẹn and I cannot love them because they affront me and I cannot put kò sí ibi tí mo lè fi wọ́n sí nínú role mi so gbogbo ẹni tó bá dẹ̀ lóyún tí ò bá jẹ́ ká rí kún ẹ̀ ó ti yé yín tí ò dẹ̀ jẹ́ ká rí bàbá ọmọ mi lè máa celebrate ọmọ tí mi ò mọ o ṣé ti yé yín bẹ́ẹ̀ yẹn ẹ má bínú o ẹni tó bá bímọ congratulations nísìnyí gan mo fẹ́ wo ẹni tó bá tún ti bímọ fún ẹnìkan tí ẹni yẹn tọmọ yẹn ò bá ti jọ ẹni tó bímọ fún go and do the DNA test torí gbogbo yín lè máa bọ́ sí abẹ́ platform Bukky lè máa ní kọ́mọ kan kọ́ lọ ṣe Bukky ọmọ Liam tí bàbá ẹ̀ kú yẹn kọ́ tọ́pa bàbá ẹ̀ kọ́ lọ ṣe DNA test kọ́ lọ ṣe gbá kọ́ lọ ṣàwo ní ò dá sọ̀rọ̀ yín kò sí tó kàn mí torí ẹni tó bá jẹ gbì ló máa kú gbì ẹni tó bá gbowó òun náà ni kó máa jẹ ṣe wàhálà ẹ̀ mi gbowó yín mi ṣe kankan so mi fẹnu mi sí ọ̀rọ̀ kankan so ẹni tó bá ti bí ọmọ fún yàn kan tí ọmọ ẹ̀yin ò bá jọ ẹ́ tí ò dẹ̀ jọ bàbá tó bí fún you are in shoe torí mo máa ń rí gbogbo ọmọ tẹ́ post lẹ́nu jọ mẹ́ta tẹ́ bá post bàbá ẹ̀ tá máa sọ pé ṣé ọmọ ilé ìjọ jọ bàbá ẹ̀ kò jọ ìwọ kò jọ bàbá lọ ṣe DNA test ṣó ti yé torí pé a kò ní máa celebrate ẹ máa sọ pé ọmọ kan o fẹ́ dárúkọ anybody o ọmọ gbá o ọmọ àwo ẹ lọ wo ọmọ Aliko Dangote ẹ lọ wo àwọn ọmọ Aliko Dangote àwọn family mi nìyẹn go and look at those three girls wọ́n jọ Alhaji Aliko Dangote wọ́n jọ Megidana wọ́n jọ bàjẹ́ ni tẹ́ bá lọ wo picture ọmọ mi may his father rest in perfect so rest in perfect peace ó jọ bàbá ẹ̀ ní bọ́ kéèyàn bí ọmọ kó má jọ ìyá kó má jọ bàbá ibi tẹ́ bá ti rí tọ́mọ mi ò fi jọ bàbá ẹ̀ èmi ló fi jọ ẹ lọ wò dáadáa anything tọ́mọ mi ò bá ti fi jọ bàbá ẹ̀ báyìí èmi ló fi jọ èwo ní kọ́ ọmọ má jọ bàbá kó má jọ ìyá bọ́lẹ̀ tí ń gbọ́ ọmọ oríṣiríṣi wa ẹlòmíà lóun ṣẹ̀ṣẹ̀ bímọ lánàá ọmọ yẹn á ti fẹ́ wọ 3 months wọ́n á gbé sáyà wọ́n máa ní ká máa ṣe congratulation irú kí ni gbogbo jàtìjàtì yẹn ẹ tó yọ ọlọ́run o tábàárọ̀ ọmọ yàrá lẹ́yìn ẹ̀dìyẹ o gbogbo àwọn òyìnbó tó bá bímọ lọ́sítítù yẹn tó bá ti bímọ báyìí wọ́n á gbé ọmọ wọn sáyà pé yes o we have the baby o wò kan ni wọ́n ṣòwò fún mi sí ló ń fojú burúkú wò mí bí wọ́n ṣe bí ni òyìnbó ló bí lọ́sítítù wọn máa jẹ́ ká rí pé wọ́n ti bímọ o ẹ̀yin ẹ máa bímọ akọ̀ máa lọ gbọ́mọ kan sáyà ọmọ tó ti darúgbó see look at this one now you can see wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéṣẹ́ tí ojú burúkú ló fi ń wo ṣẹ́ lọ́mọ yẹn bọ̀tí ẹ̀yin ẹ máa lọ gbé ọmọ arúgbó kan tó ti dàgbà ọmọ tó ti wẹ̀yìn látọ̀run ẹ máa gbé yẹn sáyà máa lẹ́ṣẹ̀ṣẹ̀ bímọ ẹ jẹ́ torí ọlọ́ọ̀ máa fi torí gbogbo yín sí ọ̀rọ̀ yín òye wọn wọ́n lẹ́ máa yọ ń jẹ́ ọmọ gbé lamẹ́ríkà àmọ́ bí tẹ́ ti ń jọmọ gbé ní káàkiri ní ìsọpẹ́ níbọ̀dì jọmọ gbé bọ̀ tí wọ́n lẹ́ máa lọ ń jọmọ gbé
torí ẹni náà la máa ti gbọ́ àwọn òyìnbó tán bá bí ọmọ wọ́n á ṣòwò wa níbi tán ti bí ọmọ mílíọ̀nù tí wọ́n ṣe ń jákọ̀dẹ̀ wọ́n á ṣòwò wa wọn ò ní ṣòwò wa níbi tán ti lóyún Nàìjíríà àní rí èyí tó bá lóyún kó lọ gbéke sínú ni tó bá ṣe náà máa ní abímọ congratulate mi ò dín kí wọn ti bímọ ẹ torí Ọlọ́run ànímọ̀ bàbá ọmọ ànímọ̀ ìyá ọmọ ànímọ̀ bíbọ ọmọ history ọmọ ẹ torí Ọlọ́run mi celebrate goals àwọn òyìnbó mo ní doctor kan tí mo máa ń celebrate tó yẹ pé má ti gbọmọ kókó jáde báyìí wọn ibi tí wọn ti fẹ́ gé kọ́ọ̀dù ọmọ yẹn máa di ọmọ yẹn fọ́nì ìmí lè di scissors tí wọn fẹ́ fi gé kọ́ọ̀dù yóò lè dì mú ìmí lè mú abọ́ yẹn dání báyìí ìmí lè máa bá doctor yẹn gan fa wèrè tó máa mú ẹ̀ṣẹ̀ tó máa fẹ́ gbá doctor lẹ́sẹ̀ we see those things I love it mo máa ń comment mo máa ń share sórí platform nígbà àkọ́kọ́ tó sọ pé bóyá content yẹn ò ń ṣe tèmi you know I always love and comment on it that one we know the history wọn á dẹ̀ show face ìyá wọn ọ̀tẹ̀ eléyìí ẹ̀yin tí Yorùbá yẹn ẹ máa lọ gbé ọmọ wa yìí náà lẹ ẹ fẹ́ kó àṣà òyìnbó bí wọ́n ṣe máa ń televise wọ́n ṣe bímọ tó ṣe gbogbo ẹ̀ ẹ̀ dẹ̀ ní jẹ́ ká rígbà tẹ lóyún ẹ̀ ní jẹ́ ká rígbà tó ṣe baby shower ẹ̀ ní jẹ́ ká rígbà tẹ wà lọ́sibítù ẹ̀ ní jẹ́ ká rígbà tó ń gbé ọmọ jáde ẹ̀ ní jẹ́ ká rígbà tó ń gbọ́ ọmọ sáyà yín pẹ̀yìn lẹ bímọ ẹ máa ní ká máa congratulate ẹ máa gbé àtúnímọ̀ bàbá ọmọ ẹ torí Ọlọ́run o mi ò ṣe mọ́ mi hate ọmọ kékeré o but mi ṣe mọ́ anything story tó bá ti níkẹlẹ̀ tó níkẹlẹ̀ èmi gan bí mo ṣe wà ń bìbà mo ṣì gbogbo date mi mo jẹ́ kó jẹ́ open thing ni everything tí mo ṣe make it open please I'm going for now aago mẹ́sàn-án ti fẹ́ lù ṣé aago mẹ́sàn-án kọ́ ni wọ́n sọ pé kí wá mi tí mò ń lọ báyìí sí ṣé mo máa Tolúwa ni mí àṣọrí ọ mo lè lọ drop ẹ kí n tó mo lè lọ ṣe síbẹ̀ kí n tó wá padà wá wẹ̀ o wò mí come now come Tolúwa ni mí don't do that to me don't snub me come ṣe bó ti múra tán ìwọ wá. I said I'm not done. Come. I want to do my stuff. I want you to kiss me. Okay, don't worry. Kọ fún mi ní ṣòkòtò kan. Kẹ́mi bá dé mo máa sókè ara mi. Okay, let me go, let me quickly shower. Kò dá kéèyàn jáde láìwẹ̀. Ó ní nǹkan tó fi ń ṣe yẹn. Oh, God bless all of you. Thank you so much. Bye for now. Ẹ má gbàgbé bá wa sọ fún ní tí mo show sórí Auto-Bola yẹn kí kíní bá wa ṣe ti gbogbo àwọn celebrate. Ìyẹn ò ń ṣèjà. It's not a fight. Nísì ṣé mo sọ pé kò ní ká fún ẹ Lizzy. Ṣé mo sọ bẹ́ẹ̀ fún? Go analyze gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ kò gbére gbé gbogbo yín porogodo. Ẹ analyze nǹkan tó bá ti sọ. Ẹ make it so that if you stop kò ń ṣe pé nìkan máa dé. Lizzy wa ó rò pé òun fẹ́ lé gbogbo yín wọlé ni wọ́n máa ṣe bí pé àwọn lágbára agbára mélòó ni. Òun kọ́ ni Àbíkẹ́ wọlé lọ bá yẹn. Òun kọ́ l'Àbíkẹ́ wọlé lọ bá Àbíkẹ́ tún lọ ó wọlé lọ bá ni ó lóun fẹ́ rajà. Àbíkẹ́ dẹ̀ fẹ́ wá nǹkan tó máa fi jà létà ó lè lọ ọba ní kò jà ọjọ́ tó bá ti ní kó jà àwọn tó máa ń so wọ́n pọ̀ tó máa ní ìwó yá ìwọ ìbẹ̀ ìjà bẹ̀rẹ̀ wọn ò ní bire kó má jà tí ò bá jà ń gbà yẹn wọn ò ní fún lówó wọn á ní wọ́n fún wọn lé ilé iṣẹ́ ìwò náà ṣe tán fi wọ́n fún wọn lé ní ìgbà tó bá tó àkókò tán jà wọ́n gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ tó bá ní kó jà kan bàjá ni ibi tó dé rèé á ti sọ nìyẹn pé ṣe bá rí ẹ tán ìwọ kọ́ yẹn ló dàbí ìgò màtẹ́ tàbí ìwọ kọ́ ló ṣe kíní kan kìnì kan the same tó tẹ̀ fún ìsinmi ní pé Lizzy àti máa pèèyàn lọ́wọ́ òtórí Lizzy ò gbádùn o àti máa pèèyàn lórí mídíà kò sí kò tẹ́ ẹ̀ lérí o nothing Musa no go see for gates Lizzy àti máa pèèyàn ní ọwọ́ òtórí òtòrò máa gbé ẹ ti gbọ́dún ẹ̀rí ẹ jẹ́ tó bá dárúkọ sí wọn ní ẹ fílẹ̀ ṣé wọ́n bu ni tó bá béèrè question torí àwọn kan wà tó jọjọ́ ń ja olè yẹn tó máa sọ pé ẹ jẹ́ àbò láṣìírí olè làwọn náà olè wọ́n máa ń bura wọn láṣìírí ní lórí mídíà yẹn ẹ̀yin tẹ́ bá ti ń jalè tẹ́ sí lára wọn àjàjà yín tí wọn ò fún lówó wọn ẹ̀ jalè wọn dẹ̀ tún fún yín lówó ẹ tú àṣírí wọn ẹ bá wọn fa wèrè ẹ tú wọn dáadáa káwọn tó ń support wọn náà lè mọ̀ pé ẹ like ẹ ó ti yé bẹ́yẹn mo ti ẹ̀ lálàá ta ni mo lálàá pé gbogbo wá fún mi lóyún tí mo ló fún mi lówó kò bó wá fún mi lójú oorun ó fún mi lówó Sego mo lálàá rí Sego kó fún mi lówó ṣé Sego ọlọ́run wọ́ Sego báwo ni tèmi àti Sego ṣe jẹ́ and Sego na nice boy ṣá. ẹ káàbọ̀ padà ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ láti ẹnu Auto-Bola ǹjẹ́ gbogbo ọ̀rọ̀ tí Auto-Bola sọ yìí ìjà lè sọ wípé bó ṣe rí náà nìyẹn ìjà lè sọ pé ohun tí Auto-Bola sọ òótọ́ ọ̀rọ̀ ni ẹ jẹ́ ká mọ èròǹgbà yín lórí ohun tẹ́ bá rò lórí fọ́nrán tẹ̀sẹ̀ wò tán ẹ jẹ̀jọ́ ẹ má gbàgbé láti bá wa subscribe sí channel wa tá a tún fi re pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ojú gbogbo wa ire ló máa rí ní gbogbo ìgbà ó dìgbà kan náà ó dàbọ̀.